bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà ọkùnrin tó lówó jù lórílẹ̀‐èdè nàìjíríà àti ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ìyẹn Alhaji Aliko Dangote ó fi kan sára sí Ọọ̀ni Ilé-Ifẹ̀ kábíyèsí Ọ̀jájá ìyẹn àrólé Oòduà ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. bó tilẹ̀ jẹ́ pé Dangote ó fi ọ̀rọ̀ náà ṣàpọ́nlé kábíyèsí ó fi fẹ̀mí ìmoore hàn ó sì fi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ni, ṣùgbọ́n níṣe ni ọ̀rọ̀ ọ̀hún ló máa ti di ariwo àti awuyewuye ńlá lórí ẹ̀rọ ayélujára tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ ọ̀hún ló pín àwọn èèyàn sí méjì tó jẹ́ pé báwọn kan ṣe ń sọ ọ̀rọ̀ tako kábíyèsí lórí àṣírí tí Dangote ṣẹ̀ṣẹ̀ tú nípa ẹ̀, bẹ́ẹ̀ làwọn kan ń sọ̀rọ̀ gbé kábíyèsí pé nǹkan tí kábíyèsí ṣe gan ló dára àti pé bí bàbá dáadáa ọba dáadáa àti aṣáájú rere bó ṣe máa ń ṣe gan ni Ọ̀jájá kejì ìyẹn àrólé Oòduà ni ó ti ṣe yìí. ǹjẹ́ àṣírí wo ni Dangote tú tó di awuyewuye àti ariwo tó di páwọn èèyàn wọn ń gbà mọ́ra wọn lọ́wọ́ bí ẹni gbàgbọ́ tí tó ti pín àwọn èèyàn sí méjì tó sì ń ṣe àríyànjiyàn lórí ẹ̀ jára dàsìkò yìí? ó máa ní ìpéjọpọ̀ kan tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó ní ọ̀sẹ̀ tí ó kọjá níbi tí kábíyèsí ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì náà wà ńbẹ̀ gẹ́gẹ́ bí àlejò pàtàkì tó sì jẹ́ pé àsìkò tí Dangote tó jẹ́ ẹni tó lówó jù gbogbo ilẹ̀ adúláwọ̀ tó fẹ́ máa sọ̀rọ̀ ló bẹ̀rẹ̀ sí ni máa kan sára sí kábíyèsí nígbà tó ń sọ̀rọ̀ lórí àṣeyọrí ilé ìfọpo ẹ̀ tó fi ń yangàn èèyàn Dangote Refinery tó wà nílùú Ìdàṣọ ìyẹn ní agbègbè Ìbẹ̀jú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó èèyàn ló máa kan sára sí Ọọ̀ni pé láìsí Ọọ̀ni ó ní ilé ìfọpo táwọn fi ń yangàn náà tí gbogbo ọmọ Nàìjíríà tó fi ń yangàn ó ní ò máa ní ṣeé ṣe ó ní yóò ti di ẹtì táwọn yóò ti pààtì. Dangote ní ọ̀pọ̀ èèyàn ní kò mọ̀ pé nígbà tí àwọn ra ilẹ̀ náà táwọn kọ́ ilé ìfọpo sí ní Ìdàṣọ ó ní odidi ilé òòṣà ńláńlá bíi 19 shrines ó ní ló wà lórí ilẹ̀ náà. bẹ́ẹ̀ ló nígbà táwọn èèyàn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ níbẹ̀ níṣe ni ẹ̀rù bà wọ́n ó ní ta ló fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ súnmọ́ àwọn òrìṣà náà táwọn sì ń wòye pé kò sí báwọn ṣe lè kọ́ nǹkan kan sí orí ilẹ̀ òòṣà náà ní ìlú Ìdàṣọ. ṣùgbọ́n ó ní ọ̀pọ̀lọpọ̀ kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ó ní kábíyèsí ló wá síbẹ̀ fún rẹ̀, bẹ́ẹ̀ ni kábíyèsí ní kí wọ́n yọ gbogbo àwọn òrìṣà náà ká gbé wọn kúrò lórí ilẹ̀ ọ̀hún káwọn lè rí nǹkan táwọn fẹ́ ṣe sí i. bẹ́ẹ̀ ló ní kábíyèsí tiẹ̀ tó jẹ́ kó dìímọ̀ fún wọn pé báwọn anúmọ̀lẹ̀ bá nílò nǹkan kan tó fẹ́ béèrè nǹkan kan kàn jẹ́ kí wọ́n bá òun fúnra wọn ká béèrè nǹkan tí wọ́n fẹ́, èyí tó túmọ̀ sí pé kábíyèsí ò fẹ́ kí àwọn aráàlú náà ká lu Dangote ní jìbìtì nítorí pé àǹfààní ńlá ni fún gbogbo ìlú ọ̀hún àti gbogbo ilẹ̀ Yorùbá. ṣáà bí Dangote ṣe sọ̀rọ̀ tó fi ṣàpọ́nlé Ọọ̀ni làwọn kan máa sọ dàbùkù tí wọ́n ń sọ pé báwo ni kábíyèsí á ṣe gbé àwọn ilẹ̀ àwọn òòṣà kúrò lórí ilẹ̀ àwọn baba ńlá àwọn kan níbi tó ti ń bọ òòṣà tí wọn yóò wà fún Dangote láàyè láti kọ́ nǹkan síbẹ̀ tọ́rọ̀ sì di ariwo. ṣùgbọ́n tó pa àwọn èèyàn tí wọ́n ń ṣàtìlẹ́yìn fún kábíyèsí pé báwo ni wọn yóò ṣe máa bú kábíyèsí, wọn ní kì í ṣe pé kábíyèsí ta òòṣà tàbí oníkan lọ jù dànù, wọn ni wọ́n kó lọ sí ibòmíì náà ní àdúgbò tí ó jìnnà síbi tó ti kó wọn kúrò tó sì ní eléyìí dáa nítorí pé iléeṣẹ́ Dangote náà àwọn ọmọ ìlú náà ló ń jàǹfààní ẹ̀ jù àti pé àwọn ọmọ Yorùbá náà ìlú tún jàǹfààní ẹ̀ ju gbogbo àwọn ọmọ ẹ̀yà